Ẹ káàbọ̀ sórí ètò Àjọkẹ́ ìṣirò tuntun. So mathematics ní èdè Yorùbá. Kọ́n mú wá bá rí question yìí, wọ́n máa ń fi èpo hard gan nítorí kíni torí sign tó wà níbí báyìí. Kò dẹ̀ hard, báwo la ṣe lè ṣe kí a bá rí question báyìí nínú objective. 2 yìí ẹ̀kọ́lẹ̀ plus 8 plus 9. A hard gbogbo ẹ̀ pọ̀ yóò fún wa ní 17. Ṣé mo gbà? Yóò fún wa ní 19. 19 yẹn lélẹ̀. 2 tí wọ́n kọ sí bí báyìí ẹ wá minus ẹ̀ yóò fún wa ní 17. Answer nìyẹn. So now ṣẹ́rí lè kejì. Ṣẹ́rí pé kò sí nǹkan kan bí báyìí, ìgbà mí wọ́n ní fi nọ́mbà kankan bí báyìí ni. Eléyìí ní ìsìn kọ́ máa kàn kankan sí ẹ̀gbẹ́ kọ́ wá ní kíni square root of 25. Àmọ́ mọ̀ ìpá answer is what? Is 5. Ṣóyè yín. So wọ́n ní mẹ́ta yìí la lè ṣe báyìí. So eléyìí ní ìsìn yìí ẹ rí pé mẹ́rin ni 3025. Because of this 0 tó wà bẹ́ẹ̀ a kò máa add ẹ̀ mọ́ eléyìí náà jẹ́ 30 plus 25. That's 55. Answer nìyẹn. So ẹ pọ̀n ọmọ yín tó wà ní GS1 to SS3 ẹni kọ́ ṣe ẹlẹ́kẹta yìí. So ẹ fi ránṣẹ́ nínú comment section kí a jọ gbé yẹ̀wò. Ẹ ṣé o, ẹ bá wa subscribe.